Africa Content TV. Ikú mú àjàgà wa ti lọ, ẹkún ò yẹ wá o, àdúrà ló máa yẹ wá. Mo lẹ́kún ò yẹ wá o, àdúrà ló máa yẹ wá. Kò dẹ̀ sẹ́ni tí ò ní kú. Ọlọ́run bá ní Musaraba Alájà Rukayatu ọmọ Gawat. Èyí tó fàyè rẹ̀ tó lọ sọ́run, ikú pàdé àbíríwọ̀ olùkú pàdé tó lọ sọ́run alákejì. Bílábí tó wà kó yà ṣẹlẹ̀ ire ọlọ́run Alájà Rukayatu ọmọ Gawat. Orúkọ tèmi ni Alájà Zainab Abisola Bekela Kasera, olórin fíjì ní Alájà Rukayatu. Ọlọ́run bá Elédùmarè kó bá wa mú Musaraba wọn, kó bá mú yẹ̀pẹ̀ aburú kúrò lójú wọn. Torí pé kò sẹ́ni tó mọ̀ gbà tá a wáyé, kò dẹ̀ sẹ́ni gbà tó mọ̀ gbà tó máa lọ. Tí kú bá ti dé ibi tó bá ti dé náà ló ti dé. Ọlọ́run bá Elédùmarè kó má ṣe kú wọn ní àkúfà fún ẹnì kankan wa, láàrin àwọn olórin, láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, láàrin ẹbí, láàrin ọgbà, láàrin ìdílé. Ọlọ́run má jẹ́ ó jẹ́ àkúfà o, Ọlọ́run kó bá wa dẹ ilẹ̀ fún wọn. Alájà Rukayatu wọ́n jẹ́ èèyàn dáadáa, Alájà Rukayatu Gawat wọ́n jẹ́ èèyàn dáadáa, èèyàn gidi. Torí gbà tí mo gbọ́ ìfọ́ àtàgbọ́sọgbánù ni omi bọ́ lójú mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé kí ló fà á, kí ló dé. Mo kọ́ rò pé irọ́ làwọn èèyàn ń pa mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn ẹgbọ́n ṣé lóòótọ́ ni. Mo ní kí lọ́ mi ìtẹ́ lè wo Facebook, mo rí báyìí mo sáré pa Facebook yẹn pé no kí ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe, bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. Ọlọ́run bá Elédùmarè kó bá mi ṣe ikú nísìnyí fún wọn.